bẹ markasi lónìí wọn aliwaladu umru zani ọmọ ní ẹ̀mí kejì ìṣẹ̀mí méjì ní gbogbo wa ó ṣe ó ṣẹ̀mí kan ọmọ rẹ̀ ó máa ṣẹ̀mí kejì lọ tó bá já sí ẹlòmíì lè wá jẹ gbèsè inú ṣẹ̀mí àkọ́kọ́ ọmọ rẹ̀ ló san gbèsè dábàá pé ọmọ abókù san gbèsè bàbá mi jẹ gbèsè kalẹ̀ ó ti yẹ báwọn tó kú ọmọ rẹ̀ ó san gbèsè bàbá mi dẹ̀ ní ó ní dẹ́bìtì níta tó fẹ́ gbà ọmọ rẹ̀ ni ó gbà á. La ilaha illallah. Ńgbà tó bá ń gbọ́ ọjà sí wípé tí òkú tó kú táàfà àtọkọ máa ń kéwu tó bá jẹ gbèsè kalẹ̀ lérí àwọn ọmọ akéwu ẹ̀ tó lò wọ́n bí ò ti da tó ṣe wọ́n bí ò ti da tó bá yé wọn jẹ́ tí ò ta yé wọn sí ọgbọ́tọ́ lálàsí ayé wọn tí ò jẹ́ wọn rògbòlù dábàá kọjá gbèsè nu. Ńgbà ọjà sí wípé ọmọ ní ọ̀sán gbèsè ni èyí wá ṣe tí bàbá tí ọ wá ṣe dáa tó tán ayé ọmọ ọlọ́mọ ṣe tẹ́yìn wá jẹ́ ní dẹ́bìtì gbèsè tẹ́ ẹ̀ san fún gẹ́gẹ́ bí oore tó ṣe fún yín èyí ṣe tó kú tẹ́ ẹ̀ fẹ́ san dẹ́bìtì. La ilaha illallah. Òun dẹ́bìtì ara ẹ̀ ẹ̀sìn olùkọ́rọ̀ yìí sọ ń tẹ̀ lọ́rọ̀ yìí báyìí. Dẹ́bìtì ara yìí dẹ́bìtì ọmọ títí ẹ̀. tó bá jẹ́ pé gbèsè lọ́ba jẹ́ ẹlẹ́sẹ̀ máa fi wọ́n sàn ọmọ sàn èyí ṣe táyì wá ní dẹ́bìtì tẹ́ ẹ san fún wa tẹ́wá ló ti kú à ní sanmọ́ ẹ má jẹ owó olówó bẹ́ẹ̀ ẹ san gbèsè gbogbo ẹni ó kéwú lọ́dọ̀ ṣe kàrà ńgbà ṣe àdámọ̀ ń bẹ láyé gbogbo kídímà tó ṣe kọ̀ bá àdógójì ọdún lọ́ba yẹn ṣe kídímà àwẹ̀ mẹ́ta péré lọ́gbà nínú àwẹ̀ mẹ́wàá ó jẹ gbèsè àwẹ̀ méje kalẹ̀ èrò pẹ́ ń tẹ̀ lọ́rọ̀ mi gbogbo ẹni ó kéwu ṣe kàádámù ṣe ọwá ló ṣe kídímà fún ṣe àdámà pé wọ́n dà mo ṣe àdámù mo ṣe kídímà fún wọn bọ́ bá wọn fọṣọ bọ́ bá wọn ṣe gbá gbogbo ẹ̀ka gbogbo tó ṣe mú ṣe kàádámù lójú ayé wọn àwẹ̀ mẹ́ta péré lọ́gbà wọn inú mẹ́wàá àwẹ̀ méje tó kù lẹ́yìn ìgbà ṣe kàádámù kú tán àfi kọ́ san àwẹ̀ méje tó kù fọ́mọ wọn fún bàbá tòní bọ́ bá jẹ gbèsè àwẹ̀ méje ń tọ́ ọ̀sán tó bá fi lọ àwọn ọmọ rẹ̀ ọgbà pẹ́rẹ́ àwẹ̀ wọ́n tún bá wọn ní túnú pẹ̀lú. wọ́n ní túnú èyí tá a lọ lè fi mà bẹ́ẹ̀ lọ́wọ́ nu àyà Suratul Hajj ibi tó ọlọ́run kì í yọ̀ǹda gbèsè yóò sìn Suratul Hajj tọ́lọ́run fi ń sọ̀rọ̀ àwọn tó bá ní ẹran àdáyá kíní kan wà á tí mo là hajjá barakallahu fika báwọn àyà wo ni kọ́ lọ lè wò àyà wo ni kọ́ lè wò ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sẹ́ka ádámù ní gbèsè àwẹ̀ méje ẹ san gbèsè àwẹ̀ kẹ́ ẹ tó kú. ọlọ́run ní àti hajj àti umura ẹ pé fẹ́mi ọlọ́run wọ́n bá ṣe yín tó ń jẹ́ rí Káàbà wọ̀ tó ń jẹ́ rí lé ọlọ́run wọ̀. ẹsẹ̀ wọn ò jẹ́ rí wọn sọ pé ibi òde bíyà iná nìyẹn tí wọn ò jẹ́ ká ná kí wọ́n wọlé wàmásítà ìzára mí nàlẹ́ hadi ẹ̀ ń tẹ́ ẹ bá lágbára ẹ fi pẹ́ẹ́rán àdáyá kẹ́ ẹ tó padà sí ibi tẹ́ ẹ ti wá wọn ò jẹ́ wọn rí mọ́kàwọ̀ ẹ sá pẹ́ẹ́rán àdáyá. wàlá tahalikuru ọ̀sàkọ́. ẹ gbọ́dọ̀ fárí yín àbí kẹ́ ẹ kọ́ pẹ́ẹ́rán àdáyá náà. Nsọ àfa ẹni tí ń bá ń bẹ lórí àárẹ̀ táàrẹ̀ ń bẹ lára ẹ̀ àbí ọgbẹ́ bá a ní orí àárẹ̀ ń ti ọgbẹ́ bá a lórí ó ní bùkátà síbi kí wọ́n sáré fa irun rẹ̀ kó tó di wípé wọ́n pẹ̀ràn àdáyá tó ìjà pé ká pẹ̀ràn àdáyá ká tó fa eré ni àmọ́ tí ń ṣe ó ní bùkátà síbi kọ́kọ́ fa eré rẹ̀ òun sàn yóò ṣe fídíà yóò fà wẹ̀ ṣe fídíà yóò fi sàrà ṣe fídíà yóò tún pẹ̀ràn yín lọ́tọ̀. tẹ́ ẹ bá wá tó bá yẹ pé àyè bá ti wá àmìntùn kò sí pírọ́blẹ́mù náà lù ẹ lè wọlé kò sí wàhálà láti lọ ṣe umura mọ̀nàsíkù yín àti ájì àti umura tàmátù wùlẹ̀ ṣe yín ẹ sì pẹ̀ràn àdáyá ntẹ̀ bá rí tẹ́ ìpa ntẹ̀ bá lágbára mẹ́ ibi tá ń lọ ibi tẹ́ ń lọ gẹ́gẹ́ nù ni gbogbo yín wà kan ibi tá ń lọ pàmò ńlámú yẹ jídí ẹni tí ó bá ti rẹ́ràn àdáyá pa fẹ́ni èyí wọ́n máa wà pẹ̀lú sẹ́ẹ̀rí síyàmù àmọ́ ńlámú yẹ jídí bá síyàmù sàlátà àyàmì fil hajj wàsábù àti ìsára jà tún eléyìí yóò máa jẹ́ tàwọn tí wọ́n wá lọ́nà tó dínà kò ní máa ṣiṣẹ́ fún ẹni tí ń gbé Mákà ọmọ ìlú tó bá yẹ kó máa lú ni òun gba mẹ́wẹ̀ẹ́ wà ní lọ́hùn ààrẹ tí èso máa lú ọlọ́run wá ra dẹ́ lára kó má fi ní lára torí tẹ́ ẹ bá gbà ìyá ọmọ tẹ̀rùwíyà ó ti bá òun lọ́jọ́ Mínà àyẹ̀bẹ̀kọ́ ọ̀pọ̀ la tẹ́ ẹ lọ Mínà ẹ gbà wẹ̀ kan yóò gbà kan ní ọjọ́ tẹwàá Mínà yóò sì gbà kan lọ́jọ́ Àràfà nígbà tó kún wọn lówó tó wọn fi pa ok ọlọ́run wá ní ẹ̀yin tẹ́ ẹ bá wá jìnnà tọ́nà yín jìnnà tẹ́ ẹ wá sí àyè mọ̀nàsíkù yín láti ibi tó jìnnà ẹ wá rúgbó pẹ̀ràn ẹ gbààwẹ̀ mẹ́ta ẹ sì gba méje ńgbà tẹ́ ẹ bá délé padà mẹ́wàá nù mẹ́wàá lọ́rùn fẹ́ gbà lọ́wọ́ wa ọwọ́ ni ẹ̀sán mẹ́ta mẹ́ èyí wọn là ń pè pọ̀ kíkílẹ̀ máa pè èyí tẹ́ ẹ bá gba fóònù ìsìbà yìí nù ìsìbà yìí nù ni o ti sàlá sàtọ̀ àyà mi fẹ̀lẹ̀ hajj ẹ sá sàn díẹ̀ mẹ́ ẹ̀sán mẹ́ta náà
bẹ́ẹ̀ bá délé ẹ máa lè san gbèsè yòókù gbogbo ẹni tí ó bá wá san gbèsè àwẹ̀ méje ni tó bá kú bẹ́ẹ̀ kò ní dìde lálàájì. tí òróró pẹran lọ́hùn ó wá gbàwẹ̀ mẹ́ta ní Mẹ́kà wá gba mẹ́ta nígbà tó dé tó bá kú tí ó bá dìde kò ní dìde lálàájì. Mashallah. òun wá lọ́fà tó já sí wípé ẹni tí ó wà márkàsì lámúyẹ̀jídí kò rówó tí ó fún sí Adama kò rí létí ọkọ̀ fún wọn kò rí mọ́tò tí ó rà fún wọn lójú ayé wọn. pàṣẹ yá musa lásàtà ayá mi ọgbọ́n fìlà hajj yọkọ gba àwẹ̀ mẹ́ta ní márkàsì nígbà tí bẹ́ẹ̀ àwẹ̀ mẹ́ta àwọn oníkọ́sà ṣe kídímà fún sí Adama. Mashallah. ọba ṣe yídímà gbogbo yídímà tó bá wò lè ṣeun ńjọ́ tó bá padà sílé rẹ̀ tó ti dàfà tí wọn náà ti dèyàn ńlá tí àfà rẹ̀ ti wá kú tí ò sí láyé mọ́ fàṣàbọ̀ àtúnú ìzárajà àwẹ̀ méje yòókù àbíkọ́ gbà lára ọmọ wa tó bá ti gba méjèèjì yòókù tílíkà àṣẹ̀rá tún bàbá wa rọ̀ yíṣù nìkọ́ bá àwẹ̀ wọn ti pé mẹ́wàá Aṣara tó ń ká àwọn ájú ńlẹ̀ márùn àwẹ̀ wọn ti pé mẹ́wàá bàbá wa ṣéwù yàyà lágodi àwẹ̀ wọn pé mẹ́wàá ájú bàbá wa ṣéwù dọ́kítọ́rọ̀ ọlọ́wùtí àwẹ̀ wọn pé mẹ́wàá ṣéwù Haruna Rashid àwẹ̀ pé mẹ́wàá bàbá wa mùsùlùmí àwẹ̀ wọn pé mẹ́wàá bàbá wa lórílẹ̀mọ̀ ọláwùmí àwẹ̀ wọn pé mẹ́wàá bàbá wa láyé gbàmí àwẹ̀ wọn pé mẹ́wàá bàbá Professor Hamza ó pé mẹ́wàá Professor Badmus ó pé mẹ́wàá bàbá wa Isa Alabi àwẹ̀ wọn pé mẹ́wàá àwọn tó gbà àwẹ̀ mẹ́wàá mẹ́wàá tátún ní àbá ṣe Adamu tani àwẹ̀ wọn pé mẹ́wàá àyẹ̀ṣẹ́ ká Adamu Yahya Al-Fulani àwẹ̀ wọn ti pé mẹ́wàá ọmọ bàbá alágége wájú kó ẹmọ òun lè òun sọ̀rọ̀ àwẹ̀ mi pé mẹ́wàá bàbá gbogbo àwọn àgbààgbà fà tí wọ́n dúró lánàá tí wọ́n sì dúró lónìí tí wọ́n rí bàbá alágége tòní wípé bàbá àwọn ọ̀nà kíndìmá táwọn ò rí ṣe lánàá tán gbèsè táwọn jẹ àwọn fẹ́ san lára tòní tílíkà aṣọra tó ń bàbá pa bàbá alágége ó pé mẹ́wàá ọgbọ́n àmàdù wọ́n ti sọ èyí wà á ti rí mítà ńlọ tílíkà aṣọra kámìlà. ọbẹ̀ tó sáfù ṣe káàdà díẹ̀ ni wọ́n ṣe. àwọn tí wọ́n ń sáfù tòní náà máa tílíkà aṣọra tó ń ẹni ó sáfù ṣe káàdàmù lánàá tó ṣe wọn tó ṣe gbogbo ẹ̀ àyàmù sàlásàtò àyàmì ló ṣeun wàsábọ àtún ìdárajá àtún méje àwẹ̀ tó kù tó gbà òun ni kò sẹ̀san fọ́mọ kò rí ọmọ gẹ́gẹ́ bí bàbá àtàná gbèsè tó wá jẹ tó gba àwẹ̀ méje òun gbà kó tó kú tọ́ra màmá rẹ̀ wọ́n ti san gbèsè. ọgbọ́n kọ́ sí bó ti rí nù. gbẹ̀n tó bá rẹ̀ mẹ́ta lójú ayé ṣe káàdà ẹgbàá méje yòókù àwọn mọ̀sán kò sí ẹni ó lè gba mẹ́wàá tán lójú ayé ṣe Ádámù. ẹlòmíì lóhun ti gba mo ló ti gbà tán ọgbọ́n ni àní sábàtò sàlásàtò àyà mi fẹlẹ hajj wa sábà àti Ọlọ́run gan ti jẹ́ àmà kó o lè san gbogbo ẹ̀ tán yà yín kọ́dà bá sàásì láyé wọ́n pẹ́ mẹ́wàá jáde láì sàlásì àwọn pẹ́ mẹ́wàá bàbá lórílẹ̀ àwọn pẹ́ mẹ́wàá. gbogbo àlọ́ o ṣe kí ni mo gbójú ọdún fún Sheikh Adamu sàlásàtò àyà mi náà. ọwọ́ akutẹ ọgbà sábà èyí ò ní pín n tó ṣe fún ọmọ gbọ́dọ̀ tó ju n tó ṣe fún ìdí rẹ̀ tálájú ń lè márùn fi ń kúnlẹ̀ táwọn kan bú wọn wípé ẹwájú ń lè márùn wọ́n lè kúnlẹ̀ ní wọ́n ṣe wíwá èyàn gbà àwẹ̀ méje pé ọ̀sán gbèsè àwẹ̀ méje eléyìí ibú ọwọ́ ara tiẹ̀ tó orí gbèsè ẹyọ kan san àwọn ọmọ rẹ̀ ọ̀sán wọ́n sàn ó tó wá lè má bà á mọ́ torí wọn náà ò lè gbèrò wípé tí wọn náà bá kú tán ọmọ kí wútọ ọkọ ọ̀dọ̀ ta ọmọ rẹ̀ sàǹgbà tó wà ìjọba àdọ̀tà àfáà rẹ̀ o ti yẹ bá ó jẹ́ gbèsè àwẹ̀ nù ni ọ̀sán. ẹni bá sin Sheikh Adamu